Hello. Ẹ̀ka Ẹ bá mi sọ̀rọ̀ sókè sà. ẹ̀sọ́ ẹ̀ka tọrọ. Kí lẹ̀ ń là kọjá dáde? Ohun tí mò ń là kọjá ni wípé bí over 7 years ní àti ìyàwó mi àti depart. So lẹ́yìn bí over 3 years máa ti fẹ́ lò mí. Nígbà mi tọ́jú àwọn ọmọ yẹn àjọ ń ṣe lọ́kọláya àjọ ń níwájú ń dè síra wa. Mo sá láìkè sá torí pé ó bá mi tọ́jú àwọn bí mo ṣe fẹ́ mo ṣe fẹ́ sá. Àwọn nǹkan kan wá ń ṣẹlẹ̀ sí wa. Ìyàwó mi tó ti lọ yẹn wọ́n máa ń pè mí láti fẹ́ máa ṣe ojúṣe lórí ọmọ rẹ̀. Pé òun fẹ́ fi nǹkan ránṣẹ́ òun fẹ́ fi nǹkan ránṣẹ́. Gbogbo ẹ̀ mo máa analyse fún un pé mi ì ní fẹ́ lágbájá ẹ̀ mọ́. Ṣùgbọ́n bọ́kùnrin bá tọ́jú ọmọ fógún ọdún Ọlọ́run ní máa jẹ́ kí ọkùnrin ó jèrè ọmọ. Bí kò wọ́n ṣe inú rẹ̀ kó má jẹ́ pé ànìkan lákànṣe wà lálàsán. So ó sá máa ń bí àwọn mi nú pé a ó ṣe lè máa pè mí. Mi ì lè parọ́ fún ẹ èmi àti àlè fẹ́ra mọ́ kò pọ̀ síbù. Ṣùgbọ́n pé ó wá ṣojúṣe lórí ọmọ yẹn nǹkan tó wà láàrin wa nìyẹn. So wá máa ń dàgbà pé mò ń tìtẹ̀ ó dẹ̀ máa ń dùn mí torí mo láìkẹ̀ gan. So ohun tí mò ń là kọjá nìyẹn wọ́n á fẹ́ gba ìmọ̀ràn lórí rẹ̀. Ẹ ṣé ìyàwó yín yẹn ṣán wà ń bẹ̀ yẹn sà? Inú ilé náà wà. Kì bá dáa Ìsàlẹ̀ mi wà. ẹ fẹ́ kán mọ̀ pé ẹ pè sórí ètò. Rárá o. Ẹ fẹ́ kán mọ̀. Mo fẹ́ kán mọ̀. Ó yẹ ẹ pa rédíò yẹn ẹ lọ bá ń bá wọn bá. Wọ́n ti náà ti wà ń bíbẹ̀. Ẹ fi sí spíkà kan máa gbọ́ bẹ́ẹ̀ yẹn ẹ pa rédíò yín bẹ́ẹ̀ yẹn. Àti ìpàdà. Hello ma. Hello, ẹ káalẹ́ sà. Madam ẹ káalẹ́ ma. Yes, sir. Ilé yín ò ní dàrú ilé yín ò ní dàrú ilé yín ò ní dàrú. Ọkọ yín sọ gbólóhùn kan bóyá ẹ̀sìn bẹ́ẹ̀ ń gbà yẹn òun gbọ́ mo sì nífẹ̀ẹ́ ṣé ẹ gbọ́n gbà tán sọ̀rọ̀ yẹn. Bẹ́ẹ̀ ni sà. Kọ́kùnrin tó lè sọ bẹ́ẹ̀ pé mo sì nífẹ̀ẹ́ àwọn ọkùnrin kọ́ a ní fúra lórí gan. Kọ́kùnrin tó lè sọ pé mo sì nífẹ̀ẹ́ ilé yín ò ní dàrú fẹ́yìn ò dẹ̀ ní bàjẹ́ pẹ̀lú agbára Ọlọ́run kò ní bàjẹ́. Ẹ̀yin ti bí ọmọ mélòó fún dáàdì báyìí sàn máa? Ọmọ méjì ni bẹ̀tẹ̀ rẹ̀ kan ló ṣì wà. Ló wà ẹ tún bí sí ẹ tún máa bí sí ilé yín ò dẹ̀ ní dàrú. Ọkọ yín sọ kankan wọ́n ní pé ó dàbí ìgbà pé bóyá lójú yín pàwọn ń ṣètì yín tàbí àwọn ń ra ìdí yín pẹ̀lú àwọn ọmọ tẹ́ ń tọ́jú yẹn tí àwọn wa máa ń pè wọ́n àbí bẹ́ẹ̀ kọ́ mà? Bẹ́ẹ̀ ni sà. Ẹ ṣáà sọ yí pé ẹ gbìyànjú tó lórí àwọn ọmọ yẹn ni àbí bẹ́ẹ̀ kọ́? Bẹ́ẹ̀ ni. Ẹ rí i pé wọn sọ́ọ̀sì pé ẹ fi ìyà jẹ àwọn ọmọ yẹn àbí bẹ́ẹ̀ kọ́ mà? Bẹ́ẹ̀ ni sà. Ọmọ yín máa ní àlùbáríkà láyé ẹ̀yin náà máa ní àlùbáríkà nínú ìrìn àjò gbéyàwó yẹn pẹ̀lú agbára Ọlọ́run pẹ̀lú agbára Ọlọ́run ẹ jọjọ bára yín kalẹ̀ gbogbo tẹ́ ń ṣe fún ọmọ ìyáálé yín yẹn àwọn kọ́ lẹ̀ ń ṣe fún mà ṣé ó yẹ yín débẹ̀ ṣá ara yín lẹ̀ ń ṣe fún àtàwọn ọmọ yín etí máa sọ fún yín lélẹ́yìn mà ṣé rí mà kí ni èjì yín mà? I'm going to 30. ẹ ṣe ẹ̀yin náà ó dàgbà ẹ̀dẹ̀ ní dàgbà àyà ẹ ní dàgbà tí ọmọ bá nǹkan jẹ́ pẹ̀lú agbára Ọlọ́run ẹ mọ̀ tí màá sọ fún yín mà ṣe rí nínú ìrìn àjò gbéyàwó ṣé sísí ni dáàdi yín fẹ́ yín lọ́kọ yín fẹ́ yín? Bẹ́ẹ̀ ni sà. ẹ ṣe nínú ìrìn àjò gbéyàwó tọmọ bá ti wọ̀ bó ṣe wọ̀ yẹn dandan ni yóò mọ̀ pé bàbá ọmọ ẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan lórí àwọn ọmọ yẹn àwọn ọmọ yẹn ò ní dòkú ẹ ṣàmímà àwọn àbúrò ẹ̀ náà tẹ́ bí àbúrò wọn tẹ́ bí àwọn náà ò ní dòkú ẹ tún máa rí sí i dandan ni yóò máa pe bàbá ọmọ ẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan lórí ọmọ yẹn ọkùnrin wa ni yóò jẹ́ kórè òun ó pé kò ní jẹ́ kóbìnrin yẹn gbabẹ̀ wọlé sínú márèèjì òun ṣáwọn náà gbọ́ nǹkan tí mò ń sọ. Bẹ́ẹ̀ ni sọ. Ajá gbọ́ nǹkan tí mo sọ. ẹ ṣe kí ni èjì yín alàgbà? 40 years ní sọ. ayé yín ò ní bàjẹ́ ẹ rí i pé rí arábìnrin lọ́mọ kékeré kó tó di pé fẹ́ àbí bẹ́ẹ̀ kọ́ sà. Bẹ́ẹ̀ ni sọ. kì í ṣe ń tẹ́ ẹ kẹ́ ẹ fìyà jẹ kì í ṣe ń tẹ́ ẹ kẹ́ ẹ disappoint ẹ kò í ṣe tẹ́ ẹ kẹ́ ẹ jẹ́ kó regret pé kí ló ń fi alàgbà yìí fún ẹ̀yin lẹ́wọ̀n àkíyèsára tí arábìnrin yìí ò fi ní wọlé sí i lára true bó ṣe ń pè yín yẹn ṣe ẹ̀ pa obìnrin ní ète dandan ni kó pè wọ́n mà
arábìnrin á pè wọ́n torí àwọn ọmọ mélòó ló bí fún yín sà? 3 ni sà. Á pè mẹ́ta dẹ̀ ní ọ̀dọ̀ yín náà ló wà. Bẹ́ẹ̀ ni sà. Obìnrin náà ló ń tọ́jú ẹ̀ àbí? Bẹ́ẹ̀ ni sà. Arábìnrin, ayé yín ò ní bàjẹ́. Àmín àmín. Ayé yín ò ní bàjẹ́. Mo sọ nígbà kẹta, gbogbo àgbáyé ní bá yín ṣàmì, ayé yín ò ní bàjẹ́. Ẹ ń bá sọ pé òun fẹ́ ṣí ń dínkù òun léhùn pẹ̀lú agbára Ọlọ́run, yóò mọ̀ ṣe environmental sanitation káàkiri ìgboro ni pẹ̀lú agbára Ọlọ́run. Ìdí ni pé ẹ má wò kí bóyá ọkọ yín ń ra ìdí yín tàbí wọ́n ń cheat yín tàbí wọ́n ń fàgbàlagbà yàn yín jẹ. Wọ́n dẹ̀ sọ pé àwọn ò lè parọ́ fún yín. Ó ní ẹ̀yin dẹ̀ ní ẹ̀ kì í ṣàṣìmú nọ́mbà. Ẹ dẹ̀ ní di àṣìmú nọ́mbà láíláí arábìnrin. Ọkọ yín nìkan kíyèsára lórí àárín yẹn pé kò ní pè wọ́n, yóò máa pè wọ́n bẹ́yẹn lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ṣé ẹ ti gbọ́ mà? Bẹ́ẹ̀ni sà. Bẹ́ẹ̀ dẹ̀ ṣe dán ọmọ yẹn pọ̀ mọ́mọ́ tọ́ ẹjọ́ ẹgbẹ̀ẹ́jọ ẹ máa ṣe tiyín lọ fọ́lọ́run. Ọlọ́run kì í ṣíwọ́ ọjà san fún èèyàn. Ṣé Christian yàbí Muslim? Muslim. Ẹ máa gba àwẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan kẹ̀dẹ̀ máa kírun yín déédéé. Ṣé ẹ ti gbọ́ mà? Ẹ dẹ̀ máa jí lóru, ẹ máa ṣàdúrà fọ́kọ yín, ẹ máa ṣàdúrà fáwọn ọmọ, ẹ máa ṣàdúrà fúnra yín náà. Sọ̀rọ̀ mi ti yé yín mà? Ara ojúṣe obìnrin alálùbáríkà ní ìrìn àjò ìgbéyàwó nìyẹn. Ọlọ́run ní fi yín lẹ̀ láéláé pẹ̀lú agbára Ọlọ́run. Àdúrà káwọn èèyàn ní gbà lórí márèèjì yẹn. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ jẹ́ ká fi ilẹ̀ bẹ́ẹ̀ yẹn mà. Ṣẹ gbọ́ mà. Ṣé o? Tẹ́ ẹ bá ti bímọ míì, ẹ lè pè mí mà wá Grace occasion yín o. Ṣé ẹ ti gbọ́ mà? Ṣé ẹ ti jẹ lálẹ́ yìí mà? Bẹ́ẹ̀ni sà. Ẹ ti jẹun, ṣé ẹ ti ṣáwọ̀ ẹ̀yìn àti dáàdì, ṣé ẹ ti bomi sára? À ń gbọ́ prógráàmù lọ́wọ́ ni. Tẹ́ ẹ bá ti gbọ́ tán, ẹ̀yin ẹ ṣáwà, ṣé ẹ ti gbọ́? Ẹ wá ṣe kinní yẹn lálẹ́, ẹ rí i pé lẹ́yìn oṣù mẹ́sàn-án máa pè mí. Ẹ ṣe kinní yẹn fúnra yín, ṣé ẹ ti gbọ́ mà? Ṣé yóò ní sáàzì? Àmín mà, ẹ ṣé o. Mo tó ń bẹ̀rẹ̀ lọ́hùn. Àmín. Ẹ ṣe ṣe mi sí sọ̀rọ̀. Àmín o, ẹ ṣé pọ̀ sà.